gbọ́ ṣé lóòótọ́ ni àlẹ́ẹ̀jì ni o yí pé bàbá Ọbásanjọ́ àwọn ni wọ́n pa Bọ́lá Ìgè àlẹ́ẹ̀jì ni olóbì mi tó ká mu. Mo fẹ́ kí wá lọ gbọ́ bí mọ́mí wa Mọ́wùmí láwọn bá ṣe ṣàlàyé àwọn ọ̀rọ̀ ilé-ẹsẹsẹ. Ó wá ránṣẹ́ sí Tinubu yí pé Tinubu ó ti fowó ra gbogbo àwọn ènìyàn tán kí wọ́n lè kó lè bá wọlé 2027 election àbí ẹ wò ó in fact wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n tún pẹrẹpẹrẹ gidi gan ni o. Ìgbà tẹ́mi náà gbọ́ mo ní ẹ jẹ́ kémi náà mú wá fẹ́yìn èèyàn mi kẹ́yìn náà gbọ́ ohun tí mọ̀mí wá sọ ẹ jẹ́ kájọ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. a fẹ́ lọ à ń pariwo lọ́sàn-án láàárọ̀ lálẹ́ bàbá tó wà lórí àpèrè ń sìn ọmọ wa ọmọ yín ni o bàbá yín ni o grandfather yín ni o ṣùgbọ́n bó ṣe máa lọ sí 27 election ló ń lé kò kíà nípa èèyàn tó ń pa kò kíà nípa àwọn ọmọ tí ò níṣẹ́ kò kíà nípa aráàlú tá a lómi níná tààrà títí ò ṣe é gbà àwọn wa graduate wọn ò níṣẹ́ èyí tó bá níṣẹ́ agbára káká ló fi ń gba 70,000 naira count 70,000 naira kẹ́ change sí foreign exchange kò pé $100 kò pé $100 o bíi $50 ni inú bàbá yín wá ń dùn torí bàbá yín ni ẹ̀yin kan lè gbé débẹ̀ thank God mi sí Nàìjíríà wọn bá sọ pé ta ni mo dìbò fún mi ilé ever dìbò fún bàbá Tinubu láíláí bàbá Tinubu ti ń ṣe àlùmọ̀kọ́rọ́ yìí kò ń ṣọdún 10 ogún ọdún láti gba Nàdẹ́kò ló ti fọ̀bẹ gan jẹ MKO Abiola wọn láwọn Nàdẹ́kò they are fake Nàdẹ́kò unscrupulous elements àwọn ló ń pè ní fake Nàdẹ́kò wọ́n mọ́ra wọn but bàbá Tinubu òun ló take undue advantage of everything ó wọ sínẹẹtì ó kúrò ní sínẹẹtì ó di gọ́vnà tán ó tún di ààrẹ sí yín lọ́rùn gbogbo yín wá ń jùrùdí ní discernment kò sí innate wisdom of God ní some of you ibi tí gbogbo ayé kọrí sí ẹ̀dẹ̀ lajú kalẹ̀ ríran torí ojú inú yín gan ti fọ́ o ẹ wá ń sọ pé bàbá Tinubu ló máa ṣe ẹ wá ń jùrùdí tẹ̀lé nítorí pé bàbá Tinubu ti jí enough money bẹ́ẹ̀ ni mo sọ ó ti jí enough money láti báyìí yálà yá mi nù yín tó bá fún yín lọ́wọ́ tẹ́ní kò tó á tún fún yín ní mọ́ nítorí pé mọ̀ pé òun máa tún jí mọ́ ó fi gbogbo ayé Nàìjíríà gbogbo ásẹ́ẹ̀tì Nàìjíríà ó sọ ti dìran ẹ̀ òun dẹ̀kẹ̀rẹ́ kì í ṣọmọ Tinubu bàbá ọmọ àlè yìí bàbá Tinubu ọmọ àlè yìí tá a mọ ibi tí bàbá ńlá bàbá ẹ̀ tó ti sàn wá tó lóhun Tinubu kọ́ ni bàbá Tinubu o ìrágbìjì ló níyàwó wa àmàgbò létí ìyá ẹ̀ ti jáde àwọn ọmọ àlè tó ń fowó òsì júwe ilé bàbá ńlá bàbá wọn bàbá Tinubu lọ lórí ọmọ àlè Yorùbá tẹ́ ń pè bí bàbá yín Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣe di albatross sí wa lọ́rùn náà nìyẹn tó lóhùn ọmọ Òwu meanwhile bàbá ẹ̀ Joseph Oyejekwe of Anambra ní bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá Yorùbá olóríire tó fún lọ orúkọ tó jẹ́ kó máa jẹ́ Ọbásanjọ́ àwọn ọmọ Yorùbá náà ló ń gbé pa o ó ti bá yín pa Bọ́lá Ìgè tó bá lóun kọ́ lòun pa kó gbé ẹni tó pa jáde láti ìgbà tó ti ṣe presidency bẹ́ẹ̀ ni mo sọ bàbá Ọbásanjọ́ àwọn èèyàn kan sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ ń pa ẹ̀ Awólọ́wọ̀ ti wọ́n nu àwọn gan alára pé kọ́ má ní nǹkan kan ṣe pẹ̀lú yín bọ̀ tí wọ́n ò gbọ́ ni àìgbọ́ràn dẹ̀ máa ń jẹ̀yàn yà àwọn àti Mr. Fọlárìn wọ́n ti wọ́n nu wọn pé kọ́ má ní nǹkan kan ṣe pẹ̀lú yín bọ̀tọ̀ ọ̀rọ̀ àgbà ní ọ̀rọ̀ Awólọ́wọ̀ tí ò bá ṣiṣẹ́ láàárọ̀ a ṣe lọ́jọ́ alẹ́ ó ti ń ṣe lórí àwọn ọmọ Yorùbá kò sẹ́ni tó máa gbà wá o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín tẹ́ bá ní bàbá Tinubu ló máa gbà yín ẹ ti tó tán ni mo sọ fún yín á jẹ́
palaba nínú ìyà kì í ṣe ẹnìkan tẹ́ wà lórí orílẹ̀-èdè Nàìjíríà lẹ máa jẹ ìyà yẹn. Àwa tá wà ní diaspora tá fẹ́ wálé gan ilé ò ní ṣe wá fún wa kì í ṣe pé Amẹ́ríkà perfect ṣó perfect ni kò perfect ṣùgbọ́n èèyàn níṣẹ́ bí sì ṣe jókòó yìí láàárọ̀ yìí wọ́n sì sẹ́ni iṣẹ́ 5 sí mi èwo ni mo fẹ́ ń bẹ̀ mi mọ̀ bí wọ́n fẹ́ lọ teach ní Bowie University ni mi mọ̀ bí Washington DC ni mo fẹ́ lọ ṣe director of activity ni or whatever tó ń pè síbẹ̀ mo rí gbogbo bẹ̀ ó kà mí láyà torí at 70 years old mélòó ló kù èyí tó kù mo fẹ́ fi sin Ọlọ́run ni mo fẹ́ fi sin Ọlọ́run mi gidigidi kó tó pè mí lọ́lé so iṣẹ́ tí n bá fẹ́ ṣe iṣẹ́ tí máa choose and pick máa pick hours máa pick time tí owó wọn ò bá dẹ̀ tẹ́ mi lọ́rùn máa sọ́lẹ̀ máa tún mú mi. I have always been like that. Iṣẹ́ kan ò bá tẹ́ mi lọ́rùn l'Amẹ́ríkà mo máa ń sọ wọ́n nù ni tó bá máa fi tó ọ̀sẹ̀ 3 máa rí mi torí mo ní opportunity láti choose and pick. Ṣé ẹ ní opportunity láti pick and choose? Ẹ̀yin youth ẹ̀yin náà máa gbàdá lé ìdà lé lọ́wọ́ náà máa gbé K47 kékeré máa lọ bá àwọn pa opponent àwọn. Mo jẹ́rìí bàbá Tinubu iṣẹ́ bàbá Tinubu ni ẹ that is his stock in trade. Àmọ́ tí bàbá Tinubu á rí gbogbo ẹ̀ ní 2023 ó gbé ó jí ó gbé ó sá lọ ó sá gbà ó ṣàtidébẹ̀ ó wá débẹ̀ tán kí bàbá olórí burúkú yìí kó tún nǹkan tí Buhari bàjẹ́ bàbá yìí ló gbé Buhari wá ó sọ kí gbogbo yín bá sọ pé ẹ ó gbé wá ṣọ́ọ̀bù lórí kó bàjẹ́ ni nígbà tí Buhari sórí burúkú ǹjẹ́ bàbá yín ní ó ní the tenacity ó ní the impunity the audacity láti sọ fún Buhari pé èmi mà ni mo gbé ẹ wá ó mọ wá gbé ẹ wá tó ò lè má pa àwọn èèyàn mi. He kept silent. Buhari gan useless òun ó disparage ẹ bàbá Tinubu ò lè sọ nǹkan kan nígbà tí Buhari wá fẹ́ jẹ second term wọ́n tún lọ pọ̀ lórí burúkú ẹ̀ wá ìgbà yẹn ló wá fún wa ní ló fún wọn ní order ìpè tó ń bá máa òun bá máa support yín òun ló máa kàn after torí náà nígbà ló ṣe coin language yẹn òun ló kàn torí pé mo ti gbé ẹ débẹ̀ èmi náà láti lọ. Ẹ̀yin ọmọ ìyá mi orí burúkú ìṣẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà o ẹ̀dẹ̀ ń gbà dání lọ́wọ́ o ẹ̀ ń gbà bí ẹni pé ẹ̀ ń pẹ́ gbá ọtí mu. I am so disappointed. I am so ashamed at the behaviour tí some of us ń wò bẹ́ẹ̀ ni pé wọ́n gbé wa wá láti Ghana àbí Kenya both Kenya àti Ghana gan wọ́n láwọn ò fẹ́ rí gbé wa láàtàn àti bá Fúlàní papọ̀ wọ́n ti sáyé wa di pangolo a níyì lójú aráyé mọ́ ibikíbi tá a bá dé ń sìn yìí àìdá kan ní terrorist ni wá kan ní country wa ní the poorest nation the dirtiest state àwọn nǹkan tí a gbọ́ nígbà ayé Awólọ́wọ̀ gbogbo ẹ̀ là ń rí nísìnyí tínú wín wá ń dùn tẹrù pé rí bàbá olórí burúkú lẹ́ní bàbá Tinubu pọ̀ kì í ṣe bàbá gidi bàbá tó ń pa àwọn ọmọ ẹ̀ lẹ́kún àwọn ọmọ ẹ̀ lẹ́kún tó ń tọ́jú ìyà di àwọn descendants tá àti ìbí òun ni bàbá Tinubu tẹ bá dẹ̀ ní bàbá yẹn náà á sìn yín débi tá máa sunkún á sìn yín débi tẹ́ pé ẹ wá ẹkún gan ẹ ní rí tẹ bá rí ẹkún ẹ ní rẹ́ni tó máa fún yín láńkáchìfù torí kò ní sọ́wọ́ tẹ máa fi rà ohun tí bàbá Tinubu represent nìyẹn. Ṣé ẹgbọ́n tó ní bàbá Tinubu sọ ní Plateau fún wọn bàbá Tinubu oníkòmọkòtò tó jókòó lórí Lagos State tó wá ń pàṣẹ fún gọ́vnà Plateau pé gbogbo àwọn Haúsá àti Fúlàní òun ni kó gbé síjọba ẹ̀ kó sọ wọ́n di indigenous citizen of Plateau. This same bàbá Tinubu ní ó gbà
kí favour road àbí road favour àbí whatever tí yẹn pé rẹ̀ kó gba Lagos State kó jẹ gọ́fúnà o òun wá ń nàka sí Plateau ilẹ̀ onílẹ̀ ìlú onílùú pé kán kó Fúlàní àti Haúsá wọ́n ní Fúlàní àti Haúsá wọ́n ti pàdé àpòpọ̀ wọ́n fẹ́ jẹ́ ọmọ Benue ọmọ Plateau rádá by force by power wọ́n wá lo bàbá Tinubu oníkòmọkòtọ̀ ọmọ àlè èkúté bọ́dílọ́ọ̀nù bàbá tó ti ṣorí gbé bàbá tẹ́pẹ̀ ń jà lórí wọn tí wọn ò mọ̀ bàbá tọ́lọ́run ń bínú sí tí wọn ò mọ̀ táwọn èèyàn ń gbé wọn ṣépè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bàbá Tinubu wá ń sọ fún Plateau pé kó make sure pé ó gbé àwọn non-indigenous citizen tó wà ń bẹ̀ kì í ṣe Fúlàní àti Haúsá nìkan ló wà ní Plateau tẹ bá débẹ̀ rí Akwa Ibom ẹ̀rọ àwọn ọmọ Benin ẹ̀rọ ọmọ Yorùbá ẹ̀rọ àwọn Biafran tó ń ṣiṣẹ́ tó ń tajà wọn bẹ̀ tó hàn láwọn fẹ́ di Plateau but nítorí pé Fúlàní kò nílé ó fẹ́ fi àlùmọ̀kọ́rọ́ yìí ó fẹ́ fi gba Plateau lọ́wọ́ wọn nítorí náà ló ṣe ń pa wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá ní both Plateau àti Benue bàbá Tinubu ó wá sáyìn sí sọ́dà tí gọ́vnà Plateau tí ò bá ní guts and courage as an entity of that state a máa admit àwọn Fúlàní as indigenous citizen of Plateau ṣé yẹn ṣe mo wá sí Amẹ́ríkà ṣé mo máa force Amẹ́ríkà ń sìn kan sọ mí di president má fẹ́ dì tó ti wà nù constitution wọn pé tọ́hún bá bí ẹ lamẹ́ríkà ò lè di president Amẹ́ríkà tọ́hún bá bí ẹ even kí ìyá àti bàbá ẹ̀ kan wá nù dungeon tọ́hún bá bí ẹ sí Amẹ́ríkà you have the potential then you have the possibility láti di president. Bàbá ńlá bàbá Trump Germany ló ti wá ṣùgbọ́n wọ́n bí Trump síbí báyìí ni Trump ṣe lè di president of the United States. Ṣáwọn Fúlàní tá a mọbi tó ti ṣorí burúkú wá tó ti rìnrìn òṣì tó kẹ́sẹ̀ òsì méjì wá sórí ilẹ̀ wa tó bà gbogbo ẹ̀jẹ̀ tó fọ́ gbogbo ẹ̀mú wa lórí àwọn ọlọ́mọ wa gbà lọ́mọ wa rúru wa already the choicest positions in Nigeria Fúlàní ló ń rúlu ẹ̀ tó bá yẹ lẹ́yìn bàbá Tinubu dẹ̀kan ló ń rúlu àwọn Fúlàní ló ń dictate fún ó ń ṣe ohun tó ń fẹ́ ni èyí tí ò bá tẹ́ lọ́rùn á wá àlùmọ̀kọ́rọ́ yìí. Genocide ń lọ lórí ilẹ̀ wa mélòó ni bàbá Tinubu fẹ́ pánú àwọn ọmọ Yorùbá we are 70 plus not only in Nigeria in so many parts of the world làwọn ọmọ Yorùbá wà ń bẹ̀ bàbá Tinubu wá fẹ́ level wa ó gbé idà láwọn Fúlàní lọ́wọ́ kó máa pa wá ó gbé Agama lizard eyes ẹ̀ ó gbé sápá kan ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ ń kìlọ̀ fún yín tẹ́ ẹ bá jẹ́ kí bàbá Tinubu mú gbogbo ohun tó ń ṣe yìí jẹ ìmí inú yín á jẹgba torí pé ó mì ní pé ẹ rí ibi ẹ jẹ́ kí ibi wọlẹ̀ you call good evil you call evil good ẹ jẹ yín náà jẹ díẹ̀ ní ẹgbà yẹn mo ní kẹ́ máa pariwo síta àgbáyé láti bá wa dá sí bó ṣe lè wù kán ní àjẹ́ndà tí wọ́n tó tá a bá pariwo enough a pariwo enough ní apartheid regime ṣe wọlẹ̀ ní South Africa bó ṣe sì jẹ́ pé àwọn òyìnbó ló pọ̀ ń bẹ̀. Nàìjíríà wà ní àwọn tó jà fún South Africa tó ń pa wá lẹ́ni o a jà a kọ́ ọmọ ogun wa lọ a fún wọn lọ́wọ́ ṣùgbọ́n eyín yẹn wọ́n fi ń gé wa jẹ́nsìn bàbá Tinubu yín gan ó wà ní ẹni tó gbé Boko Haram wọlé o ẹ má tọra yín bàbá Tinubu Bọ́lá Ahmed tó péré ní Tinubu ọmọ àlè tí ò lè gborúkọ bàbá ńlá bàbá ẹ jáde ọmọ àlè tójú ń tì láti sorúkọ bàbá ẹ tó lọ ra orúkọ tí wọ́n ń gborúkọ bàbá olórí burúkú tó torúkọ ọmọ ẹ fún
tó ta Bọ́lá fún Bọ́lá obìnrin ni Bọ́lá Tinubu. Bàbá Tinubu ra passport àti birth certificate ẹ̀ ní. That's why nígbà tó dé Amẹ́ríkà wọ́n sọ fún pé female ni Bọ́lá Tinubu. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé bàbá Tinubu ti wọnú ayé mọ bó ṣe máa yí. Nítorí náà ni bàbá Tinubu ṣe ń sọ pé òun 74. Ẹ wojú mi, I am 70. Ṣọ́dún mẹ́rin ni bàbá Tinubu fi jù mí lọ. Nígbà tọmọ tí bàbá Tinubu bí ó máa 64. Mo ti sọ pé bàbá Tinubu ó ti forí a lot of you gbálẹ̀. Ó ti forí yín gbálẹ̀. Ó ń sọ fún yín pé ọmọ ọdún 9 lòun ti ń bóbìnrin sùn. Ọmọ ọdún 10 lòun fún ìyá ẹ̀ lóyún. Ó bímọ lọ́mọ ọdún 11. Bàbá olòṣì. Amokumẹ́kọ aṣiwèrè ẹ̀dá. Bàbá Tinubu náà ń fọ́ọ̀sì Plateau governor kó bẹ̀rẹ̀ sí ní mẹ́kì àwọn ọmọ Fúlàní rádaràda rédèrèdè olóòórùn onídọ̀tí, àwọn lọ́ṣùká ọ̀ràn. Oníkan máa sọ wọ́n di ọmọ Plateau by túláàsì. Ṣé bàbá Tinubu lè gbà kí Fúlàní di citizen ní Ìrágbìjí lọ́ṣùn state àbí Lagos state àbí kán wá kámpù sí Bọ́dílọ́nù tó jígbà lọ́wọ́ Lagos state? Bàbá òṣì, àwọn bàbá rádaràda rédèrèdè. Ẹ̀yin ará mi, bàbá Tinubu máa ń rúnrún Nàìjíríà kó tó lọ. Ká tó pín gan, bàbá Tinubu ó máa yànnàná Nàìjíríà kólúkálukú wa tó lọlé. Kólúkálukú wa tó gbalé bàbá ńlá bàbá ẹ̀ lọ. Bàbá Tinubu máa fọ́ torí bàbá Tinubu ti dàrú. Èpè tí ń jẹ bàbá Tinubu yín. Ó ti gbé bábìchì wa torí tiwa ni àwọn ọmọ Lagos state. Ó ti gbé fáwọn kírímínàlì Lebanon. Ta làwọn kírímínà náà? Ronald àti Gilbert Shaguri. Half of Lagos state bàbá Tinubu ti ta fún wọn. Banana village, Banana Island, àwọn Shaguri lónìí. Bábìchì tí gbogbo wa ti ń lọ ṣe yọ̀tọ̀ mi ní Christmas ní Easter ní bàbá Tinubu ti gbé fún Shaguri o. Bàbá olórí burúkú. Ó ti ta ìrandíran àlùmọ́ọ́nì bàbá ńlá bàbá ẹ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá ni. Búlọ̀sì ńkọ́? Wọ́n tẹ̀ ní búlọ̀sì àti olórí tiwa ń bí báyìí. Wọ́n ti ń láwọn oríṣiríṣi nǹkan àlùmọ̀kọ́rọ́ yìí tó ṣíjọ́ ṣe pọ̀. Sọ owó òun náà mọ̀. Ṣùgbọ́n búlọ̀sì àti Shaguri wọ́n ń jayé ìjẹkújẹ ayé fàmílétè kí n tutọ́ lórí ilẹ̀ bàbá ńlá tiwa. But àwa ń wá sí Amẹ́ríkà. Àwa ń ṣe suffering and smiling. Suffering and smiling pẹ̀lú gbogbo òwe kàkà. Bàbá Tinubu tẹ́lẹ̀ àrọ́bá ní kó da fún yín sẹ̀. Mo tún sọ, alálẹ̀ ò ní jẹ́ kẹrí ọ̀nà gbégbà. Alálẹ̀ máa fẹsẹ̀ yí dànù fún yín ni. Nítorí pé kí ni? Igi wọ́rọ́kọ́ lẹ́yìn fún ara yín. Wọ́n ń pa wá lọ́sàn-án láàárọ̀ lálẹ́. Ẹ ṣe bẹ́ẹ̀ tí kò kàn yín. Mo ti bá Ọlọ́run sọ̀rọ̀ pé àgbákò yẹn láti kàn yín. Wọ́n láti gbé ọmọ yín àbí kan rèpù ẹ̀. Wọ́n láti gbé kan àbí kan pa wọ́n. Àbẹ́yìn fún ara yín kan ṣe yín ní ṣùtà. Ìgbà yẹn lẹ máa fi mọ ọ̀bẹ tẹ fi ń gún wa. Wọ́n ajáàkì lọ́sàn-án láàárọ̀. Tó máa ajáàkì mọ́tò tó. Kàkà kan jẹ́ kó ní mọ́tò máa lọ, wọ́n tún pa wọ́n. Ẹ wá lẹ́ẹ̀gbọ́. Kò kàn yín. Á kàn yín ju àgbò lọ. Á kàn yín ju àgbò lọ bàbá Tinubu. Èmi ni mo sọ fún yín. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú agbára ọ̀run. Ọwọ́ Ọlọ́run á bà yín. Ẹ̀yin náà mọ bó ṣe jẹ́. Wọ́n ní CCC EEC Ṣáínì lónìí. Thank you, Mrs. Felicia. Thank you. Yes. Wọ́n ní CCC EEC ní bàbá Tinubu tún gbé Kata Bridge fún. Gbogbo tó ń gbé fún Ṣáínì
wọ́n ń jẹ́wọ́ yín ni o. Ṣáínì ni another person tóun àti bàbá Tinubu tán jọ ń jí tán ń fi pamọ́. Ṣáínì dẹ̀ tún wíkẹ̀dì. Tẹ bá ń wá ìlú tó wíkẹ̀dì, Ṣáínì ni number 1. Wọ́n wíkẹ̀dì ju àwọn bìrìtìkó tán gbà yín lọ. Ṣáínì wọ́n á pa èèyàn tán, wọ́n á tún lọ̀ wọ́n, wọ́n á sọ wọ́n di kan beef. Ṣáínì ló ń fi láìlọ́nù ló fi ń ṣe ẹja fún yín, ló ń fi láìlọ́nù ló fi ń mèkì ìrẹsì. ẹ̀ ń jẹ láìlọ́nù. Ṣáínì ni kò sí òtítọ́ àti òdodo kankan pẹ̀lú wọn. Òun ni bàbá Tinubu pàdé àpòpọ̀. Lẹ́yìn tó pàdé àpòpọ̀ pẹ̀lú Ṣáínì tó ń wa kùsà tó ṣe bẹ́ẹ̀ tó ń wò gbọ́n tó lóun náà ń jí díẹ̀, a ti sọ fún Délé Aláké, Minister of Mineral and Monsa tó gbé síbẹ̀. Ìyẹn náà lọ jí tiẹ̀. Tó bá sọ yẹn tán, á pe Cardoso kó tọwọ́ bọ inú cookie jar Central Bank. Ìyẹn náà tún kówó jáde fún. Tó bá ṣe yẹn tán, á bribe àwọn lọ́bíyìsì pé kán má wá sí Nàìjíríà o, kán bẹ Trump kó má wá, so that Fúlàní á lè pa dẹndẹ nínú wa. Bí mi tiẹ̀ sí Nàìjíríà, mo lẹ́bí Nàìjíríà. Bàbá Tinubu ṣáà ń ṣòṣì bí ẹran aṣẹ́wó, gbogbo yín wá ranjú lẹ̀. 32 governors ẹ ti join APC so that ẹ lè deliver set yín fún for 27 election. Orí burúkú ti bá yín. Bàbá Tinubu á lò yìí. Ṣé àrò pé ó máa sáyìn pé kẹ́ lọ, ó máa pín Nàìjíríà àfi tẹ́ bá fi ipá àti kùkù gbà lọ́wọ́ ẹ̀. Inú Bíbélì mi ni mo ti kà o, kì í ṣe pọ́n sọ fún mi o. Mo máa ń sọ fún yín pé ọmọ mùsùlùmí làwọn òbí mi. Èmi ni mo ya tara mi tí mo ní kìrìsìtẹ́nì ni mo fẹ́ ṣe. Ó dẹ̀ pè mí. Ó pè mí. Àwọn wèrè kan ò ní kí n dá ìjáàbò lórí burúkú kan sórí, kí n bojú mi káyé má rí mi. Ojú mi tó gún régé, tọ́lọ́run ò fọ́ mi lójú tí mi kì í ṣàlè máa ń jìrì. Máa wọ àkísà ẹlẹ́gbin. Àwí tó wọ́n ní ìjáàbù kan máa rí mi. Kí ló dé tó ò ní rí mi? Nígbà tó yẹ pé ìhòòhò ni mo jáde lábẹ́ ìyá mi. Tó yẹ pé mo láti faṣọ bóra kí n wà presentable. Kí ló dé tí mo fẹ́ bojú? Àwọn tó ní kán bojú ṣàwọn bojú tiwọn. Ẹ̀yin obìnrin náà ló máa sọ fún pé kẹ́ bojú kẹ́ díjú, so that ẹ̀ ní ráwọn ẹ̀ ní iṣẹ́ ibi tó ń ṣe. Ṣíọ̀ gbogbo obìnrin tẹ́ pẹ́rẹ́ ní mùsùlùmí tẹ́ ń tẹ̀lé crazy ideology olórí burúkú àwọn Fúlàní. Ṣíọ̀, shame on all of you. Ẹ lọ́pọlọ ẹ̀ lè rò, ẹ ní ọpọlọ ẹ̀ lè rò. Fúlàní ló ń dictate. Ẹ̀yin rò pé Fúlàní Muslim ni wọ́n? Fúlàní tó ń bọ́jọ̀ sọ̀rọ̀ tẹ́jọ́ ń wọnú ugò, kì í ṣe pọ́n sọ́mọ orí ni. Kò sí ẹ̀ wá ń sọkùnrin, obìnrin wọn. Gbógèdè ló ń pè ní báyà ájọ́ ni. Ejò dìde níbi tó wà, ó wọ pílásìkì tó dẹ̀ ń jẹ́ kí gbígbóná pílásìkì kó máa jó àwọn ọmọ kéékèèké ní ara. L'Amẹ́ríkà tí irú ẹ̀ bá ṣẹlẹ̀, 30 ọdún lédi kò ní jáde nínú túbú. Ta ló ṣe nǹkan kan fún wọn? Látijọ́ tó ti ń pànìyàn. Mo kà nínú Bíbélì láàárọ̀ nígbà tí mo ṣe devotion mi nínú Exodus chapter 21 verses 13 to 16. Bíbélì lẹ́ni tó bá kidnap yàn, tó bá lu àlùmọ̀kọ́rọ́ yìí, àbí ìwọ tó bá smite ìyá àti bàbá ẹ̀, ó ní kó pa wọ́n ni o. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì, tẹ́ bá jẹ́ ọmọ mùsùlùmí, ẹ lọ ra Bíbélì for once. Torí mi gan ilé ìmàlẹ̀ mo ti jáde. Ó ní ìwọ tó bá kidnap èèyàn, tó bá pààyàn,
àlùmọ̀kọ́rọ́ yìí tó nítọ̀hún kú mọ́ ẹ lọ́wọ́ ó ní kán pa ẹ́ ni o. Ó wà ní Exodus chapter 21 orí 21 ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 14 from verses 13 to 16. Tó bá kidnap, presumptuous killing, tó bá smite ìyá àti bàbá ẹ̀ gan, èèyàn mọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ní fáwọn ìyá yín àti bàbá yín ṣe sacrifice, wọ́n ní kó pa yín ni o. Èmi kọ́ ni mo sọ o. Wọ́n ní tẹ́ bá kọ obìnrin tó lóyún síná, ìyẹn náà wà nínú Bíbélì Exodus chapter 21 verse 23. Ó sọ pé an eye for an eye, a foot for a foot, a tooth for a tooth, burning for burning. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, látijọ́ tí Fúlàní ti ń pa ọmọ Yorùbá 9 ó di mélòó tẹ́ pa táyé rí pé iná ẹ̀ pa wọ́n padà? Bíbélì ló sọ, kì í ṣe mi. Mo kọ sílẹ̀ tẹ́lẹ̀ rí Exodus 21 verses 13 to 16. Ṣé rí, mo kọ sílẹ̀ pé màá wá fi hàn yín. Mélòó ni bàbá yín ti bá yín pa ní àwọn tó ń pa yín? Wọ́n á pa yín, wọ́n á tún gbé sórí TikTok, orí Instagram, orí whatever. Pé kẹ́ rí pé àwọn ń pa yín, pé kí lẹ fẹ́ ṣe? Kí làwọn olórí yín fẹ́ ṣe? Kí làwọn olówó yín fẹ́ ṣe? Kí làwọn ọba yín fẹ́ ṣe fáwọn? Nígbà tó yẹ pé àwọn ọba yín wọ́n ń dọ̀bálẹ̀ fún sultan àwọn ni. Kí lẹ fẹ́ ṣe? Ẹ̀yin aláìlójútì tẹ́ ti gbé ògo ẹ̀yẹ ìdílé baba ńlá baba yín tẹ́ ti surrender fún Fúlàní. Ẹni Boko Haram, ẹni ISWAP, ẹni Làkùráwàsì, ṣé wọn lórúkọ ni? Ṣakwa Ibom ni Boko Haram, ṣáwọn ọmọ Benin ni ISWAP, ṣáwọn ọmọ Yorùbá ni Miyetti Allah. Call a spade a spade. Àwọn ọmọ Fúlàní apànìyàn ni wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀dẹ̀ gbà wọ́n dání, ikú ló máa fi pa yín o. Wọn ò lójú àánú o. Tẹ́ bá rò pé bẹ́ẹ̀ wọ́n máa segregate ẹ̀yin kan sápá kan, irọ́ lẹ pa. Wọ́n máa decimate, wọ́n máa pummel yín to the ground. Tẹ̀dẹ̀ sí nǹkan kan tẹ́ máa ṣe sí. Torí bàbá yín akúnkún mẹ́kọ, Adékúnlé olódò ọdẹ, olódò orin, ẹni tó yẹ kó ti fi rin fọ́ lórí dànù, kò ní ṣe nǹkan kan sí. Nuru Ribadu is a patron, is an informant to Boko Haram. Ó sì ń ṣiṣẹ́ fún bàbá Tinubu o. Bello Matawalle ọ́fíìsì ẹ̀ ló ti ń pín owó táwọn agbésùnmọ̀mí fẹ́ gbà. Number 2 manu yín ká. Kí ló ti pè rẹ̀? Hassan. Kí ló ti pè rẹ̀? Ìyẹn Vice President of Nigeria. Àwọn patron Boko Haram. Shettima international community ti sọ fún yín pé òun gan Boko Haram ni. Isa Pantami ńkọ́? Isa Pantami fẹ́ jẹ gọ́vnọ̀, ẹni tó yẹ kó wà lọ́gbà ẹ̀wọ̀n kan sọ kọ́kọ́rọ́ nù. Ṣé rí pé a ti ṣe orí burúkú Nàìjíríà o? Orí burúkú ni o, tí a pààyàn tó tún fẹ́ jẹ olórí àwọn èèyàn. Àwa la ní ìlú. Ṣé rí pé wọ́n ti ṣépè, èpè ti mọ́ Nàìjíríà lórí. Kò sádùúwà tá lè ṣe fún Nàìjíríà tó máa gbà, èmi ni mo sọ bẹ́ẹ̀. Àfi tó lúkàlùkù bá lọ sílé bàbá ẹ̀ ká lọ tún sacrifice yẹn ṣe. Kẹ́gbà láti àárọ̀ èní, kẹ́gbà di 2031 tí bàbá Tinubu fẹ́ jẹ, kò ní gbà o. Bàbá Tinubu máa wọlé, kì í ṣe pé ó wíìnì, Ọlọ́run kan ti sọ, torí pé kí ni
àgàbàgebè irọ́ mọ̀nàfìkì ó máa fi wọlé kò dẹ̀ sí nǹkan kan tí máa ṣe sí ó ti bribe yàrá ìyá ìmí inú yín owó lẹ́mọ̀ a lot of you have no dignity ẹ ní integrity ẹ ti ta oyèlé bàbá ńlá bàbá yín ẹ ti ta ìpín yín ẹ ti ta ìrandíran yín nítorí owó you serve the God of Mammon and the God of Mammon will see your hand gbogbo ẹ̀yin tẹ́ gbowó lọ́wọ́ bàbá Tinubu tẹ́lóhùn ló máa ṣe bàbá Tinubu ó máa gbé yín pa fáwọn Fúlàní bàbá Tinubu máa wọlé o but ìbànújẹ́ plenty òun ló ń kó bàbá yín ẹ ti ra pounds ní 2000 ẹ ti ra dọ́là ní 1400 1400 èmi mo sọ fún yín tó bá ti wọlé second term dọ́là di 2000 mọ́ yín lórí epo yín gan á di 1005 ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé bí nǹkan tẹ́ fẹ́ nìyẹn ọmọ olódò ọdẹ olódò orin kan ti ṣépè fún a sọ fún yín pé kẹ́ ẹ pé kẹ́ ẹ jẹ́ kí Fúlàní lọ kó lọ gba Islamic State ẹ̀ kó gba Sharia ẹ̀ kó gba jihad ẹ̀ kán ṣàkórí burúkú wọn lọ kólúkálukú wa àwa tó kù ká lọ sórí ire wa lórí ilẹ̀ baba ńlá baba wa bọ́tẹ́ nírọ́ ni ẹni Fúlàní yẹn gan-an òun lè fẹ́ bá ṣe ṣẹ́rípá àti ya wèrè ọ̀wèrè ti sọ sí wa lẹ́nu ṣẹ́rípá orí wa ò pé mọ́ sọ́dọ̀sì ló kù tó kó sórí àwọn olórí yín medulla oblongata àwọn òṣìṣẹ́ kọ́tẹ̀sì wọn ti dẹ́ẹ̀dì ó ti wà disabled ó wà disabled inú wa wá ń dùn inú èmi ò dùn sí o inú ń bí mi sí wọn ni wọn ní ká má ṣe pé ẹ máa ṣàdúrà olúwa o bẹ́ẹ̀ ṣe ṣayé àyí tó fẹ́ẹ̀lì olúwa bá wa gbà bẹ́ẹ̀ káyé àwọn tó ní wá lára kó rí bẹ́ẹ̀ ayé Adolf Hitler olúwa ọba ẹ fi bá wa bless àwọn tó ń pa wá lẹ́kùn ayé Nebuchadnezzar olúwa bá wa gbé láwọn tó gbẹ́sẹ̀ lé wa lọ́rùn mi ní kó má dá fún wọn ẹ kàn bá mi fún wọn ní destiny àwọn ẹni wọ̀nyí ohun tẹ́ ẹ bá wa ṣe fún bàbá Pharaoh the king of Egypt ẹ jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn tó ní àní lọ àdúrà àwọn ọmọ Ísírẹ́lì gbà lórí Pharaoh ẹ jẹ́ ká dúrà àwọn ọmọ Yorùbá gidi kó gbà lórí àwọn olóríire tán pera wọn lólóríire tán rúùlù wa olórí má jẹ díẹ̀ àwọn ajẹkẹ́ni máyò àwọn ajẹmọ́ni lọ́wọ́ dání àwọn ológì ní òru àwọn arósọ igba má balẹ̀ àwọn abíyágbá tó ń support àwọn ọkọ wọn olúọba jẹ́ kí n tó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí King Saul jẹ́ kó bá mi ṣẹlẹ̀ sí ìdílé gbogbo wọn bẹ́ẹ̀ ṣe bless King Saul ẹ bá mi bless àwọn náà ohun tẹ́ fi bless King Saul ẹ bá mi fi bless wọn ohun tẹ́ fi bless Ayítọ́fẹ́lì ẹ fi bless bàbá Tinubu àtàwọn cohorts ẹ àwọn adherents àwọn sympathizers àwọn supporters àwọn agents àwọn aslickers askisas bàbá Tinubu ẹ jẹ́ káyé wọn kó rí bí ayé King Saul wọ́n ti ní ká gbàdúrà àdúrà mi fún yín nìyẹn a máa lọ o there is a new sheriff in town èmi ni vice president Yorùbá global 1000 I am going to say this the sayable speak the speakable a ti gbé lẹ́tà lọ sọ́dọ̀ Antonio Guterres of United Nations báàmì náà Mohammed tí ẹ ṣe wà ń bẹ̀ ó máa forí ṣọ́pọ̀ gbẹ̀yìn ni
torí ọmọ pìrìsìkò ni kò lè decide destiny 70 million àwọn ọmọ Yorùbá àtóbi àjù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ Yorùbá àpọ̀jù àwọn tó wà ní France lọ France ló ń lùlù ara wọn àpọ̀jù àwọn tó wà ní Germany lọ Germany ló ń lùlù ara wọn Djibouti ńkọ́ wọ́n ń lùlù ara wọn Ethiopia ńkọ́ wọ́n ń lùlù ara wọn kí ló dé táwọn ọmọ Yorùbá ò lè lùlù ara wa ṣebí nítorí pé a gbà fáwọn olórí burúkú yìí kán kọ́ ẹsẹ̀ òsì méjì wọn kán kó lé wa lórí ni àwọn ọmọ onídọ̀tí olóòórùn ṣé bá a gbà fún wọn ni a gbà fún wọn ni tán bá níbọn ó yẹ káwa náà àwa náà kálá àfọ̀ṣẹ bọ̀tò sí kankan tá a fẹ́ lò a kàn fẹ́ máa ké a fẹ́ máa ké bí ọ̀sùn yìí wọ́n tún ti dé o wọ́n wá sọ́dọ̀ lẹ́ni o ọ̀la Kogi o a ní nǹkan tá a fẹ́ ṣe adẹ̀lálá agbára wo wá nígbà àwọn baba ńlá baba wa filẹ̀ fún wa agbára wo làwọn baba ńlá wa bá filẹ̀ fún wa tá a lè múlò àwọn ọmọ Ísírẹ́lì wọn lọ agbára tí baba ńlá baba wọn filẹ̀ fún wọn tó ra wọn tọ̀sán tààrọ̀ tàlẹ́ ló ń ké tí làwa wá ń ké à ń sunkún bí egbére tán gbẹ ní lọ́wọ́ ẹ̀ à ń sunkún bí egbére tán gbẹ ní lọ́wọ́ ẹ̀ we don't know what action is all about abájọ tí gbogbo aráàlú Mahama of Ghana Ruto of Kenya tó ń insult wa lọ́tún lọ́sì nítorí àwọn olórí burúkú àwọn má ṣàǹfààní èpè malé tá parapọ̀ tá darapọ̀ mọ́ Kenya láti máa sọ pé ẹ̀yin ọmọ Nàìjíríà ò gbóyìnbó mo ní kó bèè lọ́wọ́ bàbá Wọlé Ṣóyínká thank you Mr. Sisa Ọmọlára wọn láwọn ò gbóyìnbó pẹ̀lú bó òyìnbó tí mo gbọ́ yìí nígbà tí mo wà ní University of Texas El Paso tí bá kọ òyìnbó ní báyìí tí mo mọ̀ kọ wọ́n á photocopy òyìnbó mi wọ́n á pín fáwọn ọmọ kíláàsì mò ń wọ́n dàgbà yẹn kí ló dé tó ń pín níjọ́ tó máa sọ̀rọ̀ ló ń sọ fáwọn ọmọ kíláàsì pé bóun ṣe fẹ́ kọ́ máa kọ òyìnbó ni mo kọ òyìnbó mo ní ṣé mi gbóyìnbó ni Ruto wá ń sọ fún the whole entity of ẹ̀yin ọmọ Nàìjíríà pé ẹ gbóyìnbó tẹ bá sọ òyìnbó àwọn máa need interpreter ẹ wo bó ṣe ń ṣe ayé wa tó ń fi ayé wa wọlẹ̀ nítorí kíni nítorí pé a ti darapọ̀ máwọn wèrè Fúlàní wèrè àwọn ọmọ wọn ò lè fi dígò kọ̀wé ọ̀tọ̀ ń fi AK-47 gba millions upon millions lọ́wọ́ wa ṣẹ́rí pé a ti ya mukun mẹ́kọ̀ọ́ ṣẹ́rí pé wèrè ti sọ sí wa lẹ́nu ṣẹ́rí pé wọ́n ti forí wa gbálẹ̀ ṣẹ́rí pé wọ́n ti gbé òṣùká àkísà egbére lé wa lórí àkísà olóòórùn wọ́n ti gbé lé wa lórí àwa adákẹ́ aṣẹnu mẹ́rẹ́ àwa ń wò gbogbo bíríìjì tẹ máa gbé fún àwọn ẹnjìníà of decent kínní CCCEEC lẹ́gbẹ̀lẹ́ lọ́wọ́ àwọn ọmọ ṣáínì àwọn ọmọ ṣẹ́ńṣọ́n tó yẹ pé tán bá pa yín tán wọ́n á tún sọ yín di kan bíìfù wọ́n á tún ta fún yín àá tún rà lọ́wọ́ wọn. àwa kan ò ní gbà o àwa ló ń pè ní ọmọlúàbí and that's what we stand on. It is our gold standard. Ọmọlúàbí wà lára àwa kan àdẹ ní bọ́kálẹ̀ àní tìtorí pé Fúlàní ṣorí burúkú àní tìtorí pé bàbá Tinubu ọmọ àlè ó ti ń fọwọ́ òsì júwèlé bàbá ńlá bàbá ẹ̀ àní tìtorí pé Fẹ́mi gbẹ̀jà bí àmọ́lẹ̀ bí àmọ́ràn bí àmọ́ṣì ó ti darapọ̀ máwọn ọ̀bàyéjẹ́ àní tìtorí pé Yẹmí Kàdóso ó joyè olè ọmọ onínàkúnà ń tọwọ́ bọnú kúkìjà ká sọmọlúàbí wa nù irọ́ we will stand tall and be reckoned with.
àwọn journalist tó yẹ kó máa gbé gbogbo eléyìí jáde olórí wọn Dr. Ruben Abati ó ti bàtì tiẹ̀ ti bá ẹ ó máa bàtì torí governorship tó ń lọ fún yẹn ò ní débẹ̀ òun lọ jíwó ni ó lè ní ẹ̀. owó tó lè gbà tó lè fẹ́ fi kọ́ wọn Dasuki yes owó tẹ gbà Abati tẹ́lẹ̀ fẹ́ kó lọ fún Dasuki ọtí Dasuki fẹ́ kó lọ fún somebody ó mọ̀ ń pẹ́ o Abati 2 point something billion tó lè gbà ìyẹn ò tó ẹ o fẹ́ wá lọ jókòó sórí àpérò àlééfà Ogun State láti jẹ gọ́vnà ò ní débẹ̀ torí ò tí ì ṣiṣẹ́ dáadáa as a journalist. How many investigations ló ti ṣe concerning genocide? Ṣé lọ sí Benue, ẹ lọ sí Plateau, ẹ lọ sí Kwara, ẹ lọ sọ́wọ́ láti lọ find out pé báwo ló ṣe jẹ́ wàá jókòó wá di táì ògùn femọ́rùn wàá máa sọ wótòwótò àwọn òyìnbó rádaràdà rédèrèdè tí wọn náà ń sọ lẹ́nu wàá rò kó ti arrive ó nítorí àpèrè yẹn o kì í ṣèpè èmi ni mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè Jésù ò ní jẹ́ kó débẹ̀ Àbàtì ó tí ì ṣiṣẹ́ dáadáa lórí ibi tó wà òbí àgẹnà yín gan on smile to the bank on ma cry to the grave ni èmi ni mo sọ bẹ́ẹ̀ a lot of you tọ́lọ́jọ́ bá dé ẹ nígbà ẹ máa sunkún ni pé ẹ tí ì fẹ́ lọ tó máa mú yín lọ tó fò tẹ̀mí. ẹ̀yin ọmọ ìyá mi CCCEEC consulting or construction company Chinese lọ́nà gbé kátà bíríjì fún ìyẹn náà tún ṣèṣekúṣe tó máa ṣe tó máa fi tó 10 years bíríjì àtúnfọ́ wẹ́lo wọ́n ti mọ̀ pé kò sí báwọn fi pákó ṣe fún yẹn máa gbà á nì gbàtẹ́ pé àwọn olórí wa olè kan náà ni wọ́n uncompromised wọ́n complicit accessories before and after the fact ẹ wá ní kí Chinese respect wa a ti dìtìjú fún Kenya tí bàbá Tinubu ní economy yín economy tí the weakest link ọ̀rọ̀ oúnjẹ jẹ lẹ́ẹ̀mejì èdè ó bẹ́tà ju ti Kenya lọ ńgbà tí Kenya government rẹ̀ kì í ṣọmọ àlè tó ń fowó òsì júwe ilé babalábàbẹ̀ ó jáde padà láti sọ fún yín pé ẹ̀gbọ́yìnbó òun tó ń bá gbọ́ ọ̀rọ̀ yín òun need interpreter ó wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá ńlẹ̀ ṣé kò gbọ́ nípa bàbá Awólọ́wọ̀ kò gbọ́ nípa Azikiwe kò gbọ́ nípa Wọlé Ṣóyínká ni ó gbọ́ ó fẹ́ dàdọ̀tí sí wa lára náà ni torí pé àwọn máa lè blue bala blue tí bàbá Tinubu ń gan sọ lẹ́nu ta ló understand nǹkan tó ń sọ à ń bèrè ìtàṣe àwọn àlùmájìrì 15 million tẹ kó jọ sí north tẹ ń gba gbogbo owó òlù tán rí nǹkan kan ṣe sí àwọn yẹn lè fẹ́ ká bá jáyé àwọn yẹn fẹ́ ká máa ròdìròdì pọ̀ ká máa fèdí kìdíkàndí ká máa fi àyà ló àyà pẹ̀lú àwọn ọmọ tí tán ti ṣépè fún látọ̀run ẹ wá fẹ́ da oríire tiwa ẹ fẹ́ pòlútò oríire ọmọ Yorùbá pẹ̀lú orí burúkú àwọn ọmọ Fúlàní. bẹ́ẹ̀ ni Ìgbò lọkọ wọn bọ̀ tí wọ́n ń pa wọ́n ń wọlé lọ pa both Ìgbò and Yorùbá ní South Africa tí Nàìjíríà help during the apartheid regime wọn Nàìjíríà náwó nára fún South Africa but àwọn olórí wa wọ́n gbọ́ pé South Africa ń pa Nigerians nísìn sọ́dìde tó bá jẹ́ pé Fúlàní ló wà ń bẹ̀ tó ń pa olórí burúkú bàbá Tinubu á ti wá nǹkan tó máa ṣe sí ṣùgbọ́n àwa Ìgbò àti Yorùbá ló ń pa bàbá Tinubu ò ní sàn kankan sí
Àbíkẹ́ Dábírí, abiyagba, oníkòtòkòtò, oníwọ̀nranwọ̀nran, oníjẹkújẹ, ajẹkárí ilé. Ó máa jẹgbá o. Gbogbo ọmọ Nàìjíríà tó ń pa ẹ̀jẹ̀ wọn máa kélé ẹ lórí. Tó ń pa láláì nídìí. Ó ti rógun láláì désẹ̀lẹ̀. Wàá rí ogun kó tó désẹ̀lẹ̀. Àbíkẹ́ Dábírí, ó lè níwọ náà. Ó ń lé validation káàkiri ayé. Ó ṣàn kó sí abẹ́ agbádá bàbá Tinubu. Ọlọ́run ló ń gbèyàn ga. Tó bá dẹ̀ débẹ̀ tí ò bá ń ṣe pẹ̀lú the honour and authority of God, ajá ẹbọ. Ajá ẹbọ ojúgan á tì ẹ́. Ẹ̀yin ọmọ ìyá mi, ọ̀rọ̀ mi ò pọ̀ jù báyìí lọ o. Mo fẹ́ sọ fún yín pé bàbá Tinubu yín kọjá àyè ẹ o. Àwọn ọmọ Plateau ní àwọn abáfáyánmúyánnáyánná. Ohun tí ò lè dánwò ní Lagos State kó má wàá bá wọn dánwò. Àwọn ò kí ń ṣọmọ àlè bíi tiẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ wọ́ọ̀nù bàbá yín kó má kọjá àyè ẹ̀. Èdè òṣì tó pè lẹ́nu pé kí wọ́n gba àwọn Fúlàní ní Plateau. Ṣèlú babalá tí Fúlàní bá ní ilẹ̀ babalá tiwọn. Kí ló yẹ tó ń lọ? Tó yẹ pé ilẹ̀ onílẹ̀ wọ́n fẹ́ lọ jogún. Pé kó sọ àwọn di citizen bẹ̀. Ṣé bí they are citizen of somewhere? Níbo lọ ti wá lórí burúkú wọn ti sàn wá? Kán padà lọ sí ìlú wọn ní Saudi Arabia ni, Iran ni, Senegal ni, Libya ni, ibikíbi tó lórí burúkú wọn bá ti sàn wá. Kán padà sílé baba ńlá baba wọn o. Plateau ò ní gbà wọn. Nínú ìtàn bábọ̀ yìí, ayé á bá wọn dá sí. Olúkálukú láti lọ jórúkọ fádà ẹ̀. Tẹ́ bá fẹ́, tẹ́ bá kọ̀ bàbá Tinubu, Nàìjíríà máa fọ́mọ yín lórí. Ẹgbọ́n tí mo wí fún yín, Nàìjíríà máa fọ́mọ yín lórí. Tẹ́ bá lẹ́ẹ̀ ní pín, ewé ojú omi ni, kò kí nísinmi, ẹ̀ ní nísinmi. A máa pe orúkọ yín sí àgbáyé. A máa pe orúkọ yín fún àwọn alálẹ̀ tó ń tẹ ilẹ̀ Yorùbá dó. A máa gbé yín lé àwọn òdìdí ọ̀run lọ́wọ́. Kán bá wa yànnàná yín. Ẹ ní polúṣọ ayé tiwa o. Ẹ bí àwọn ọmọ tiyín. Tẹ́ bá fẹ́ fi wọ́n ṣe sacrifice, be my guest. Ẹ̀yin lẹ bí wọn. Ṣùgbọ́n tẹ́lẹ̀ bá la fẹ́ fi ṣe sacrifice, ẹ rí wọn ẹ́. Ọ̀rọ̀ yín máa létí kẹ́ bàbá Tinubu. Tẹ́ bá jẹun tán, tẹ́ yó, tẹ́ lọ wẹ̀nú ẹ̀jẹ̀, tẹ́ lọ́wọ́ lókù tẹ́ fẹ́ mú, tẹ́ fẹ́ fi ṣe sacrifice wọn lẹ pa. Wọ́n lẹ́ni tó bá lòun máa mẹ́ni kò ní rọ̀lá gan mú. Ẹ má àwọn ọmọ yín o. Èmi kọ́ lẹ tí ń foríṣiríṣi èèyàn panu o. Ẹ ní náà wàá fi panu o. A ti kíra wa bọ inú ibú ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ tí ò lábàwọ́n, wọn ò bí aláya yín re. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá Tinubu, wọn ò bí aláya yín re. Àwọn ta lẹ fẹ́ fi panu? Àwọn tani àti tani? Níbo nìyẹn? Níbo lòkè gíga yín wà? Níwájú ọmọ apènìyàn. Ẹ̀yin ló yẹ kó máa sọ fún pé, oh mountain, who are you? Before Zerubbabel, before the children of God, you shall be made plain. Bàbá Tinubu, òkè yín tó ga, làálàá yín tó ga tó òkè, ilẹ̀ ló ń bọ̀ o. Ilẹ̀ òun ló ń bọ̀. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ̀yin ará mi, mo tún ní kí n sọ fún yín lẹ́ẹ̀kan sí i lórí ìwé Lúùkù nínú Bíbélì mímọ́. Lúùkù 22, orí 22, ẹsẹ̀ 14, verse 36 ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ní wọ́n tó bá ní idà, you that you have no sword, sell your raiment, your garment, and buy one. Èmi kọ́ ni mo kọ́. Inú Bíbélì ni mo ti rí. Mo ń rí gọgítẹ̀tì ẹ̀ ni. Ẹgbọ́n tí mo ń sọ. Mo ń rìpíìtì, mo ń rí echo ohun tí mo kà nínú Bíbélì ni. Nínú ìwé Lúùkù chapter 22 verse 36.
Ọlọ́run níwọ tó ò bá ní idà tó ń pè ní sọ́ọ̀dì táwọn olóyìnbó ń pè ní sọ́ọ̀dì ó ní kó ta aṣọ ẹ kó ra kán èmi wá ní in case tí ò bá láṣọ tó wọ̀ tiẹ̀ ẹ ta góòlù yẹn ẹ̀yin abiyagba bọ̀tẹ̀ yẹn abiyamọ tòótọ́ kí n tó bá wá value ẹ tà á kẹfì ra idà o àsìkò ń tó àsìkò ń súnmọ́ tá a máa gba ojú ẹkùn dání tá a máa gbé tiwa fẹ́kùn àsìkò tí ń tó ń wọlé tá a bá ní kí àsọpá ẹ ní bá sùn ẹ̀yin bàbá Yorùbá gidi tẹ bá lé ẹ̀fẹ́ bá ìyàwó àsopá sùn tá a sọpá bá lóun fẹ́ bá ìyàwó tí yín sùn kan ṣé máa gbà ní ṣé máa gbà kékeré àsopá kó wá bá ìyàwó yín sùn ẹ̀yin lọ fi ẹṣin ẹ ń lọ fi jà àwọn olórí burúkú fẹ́ fi kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n fẹ́ wá fi dóyà yín ẹ dẹ̀ fẹ́ gbà irú èèyàn wo lẹ jẹ́ irú ọmọ Yorùbá wo lẹ jẹ́ ṣé ọmọ Yorùbá ò gidi ṣé nǹkan tó yẹ ká ṣe yẹn pẹ̀lú gbogbo ọmọlúwàbí tá à ń pera wa torí náà ẹ dìde ká jáwé ọlọ́fẹ́ gbéra ẹ dìde. mo rántí ìgbà tí mo wà ní kékeré tí bàbá mi bá jí mi tí mi bá yìí tí fẹ́ dìde wọ́n bá pariwo ẹ̀ẹ̀mejì mọ́ ohun méje dé délẹ̀ ilẹ̀ ti mọ́ wọn bí mi rẹ kí n má dìde màá gbà fọtí ẹlẹ́dẹ̀ ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá tẹ bá jẹ́ ọmọ gidi ọmọ Yorùbá tẹ bá jẹ́ ọmọ Odùduwà tẹ kì í sọmọ àlè bíi ti bàbá Tinubu ẹ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo kágbáyé máa gbọ́ bí United Nations ṣe ń gbọ́ kí NATO máa gbọ́ kí AU máa gbọ́ ọmọ àlè Djibouti tó ní kò sí genocide káriwo yín dílẹ́tì gọ́sẹ̀f kí ló ń pe Ibrahim Gambari kó ṣubú dànù kó wó dànù Amina Mohammed ńkọ́ ọmọ bìrìtìkó Fúlàní kó ṣubú kẹnu ẹ wọwọ ẹ pariwo káwọn olóde ọ̀run kó gbọ́ yín àwọn ọmọ Israẹli pariwo wọ́n ké wọ́n pariwo wọ́n gbàdúrà gbogbo ẹ̀ làwọn ẹ̀yin kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ṣe ń pariwo lẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà lẹ̀ ń kígbe ẹ dìde o bìrìtìkó ò ní gbà yín o torí pé bìrìtìkó ò fẹ́ kẹ́ lọ ẹ̀yin ní ATM bìrìtìkó ẹ̀gbọ́n tí mo sọ fún yín ẹ̀yin ní ATM ẹ̀yin ní cash cow àwọn bìrìtìkó àwọn British wọn ò ní fẹ́ kẹ́ lọ àwọn ọlọ́gbẹ́ idà àwọn ọlọ́gbẹ́ idà tí a kọ̀ lé Fúlàní lọ́wọ́ kó máa pa yín wọ́n dẹ̀ ti ń pa yín tẹ́ bá gbẹ́nu dákẹ́ wọ́n tún pa yín sí tí tó máa fi gbalẹ̀ yín lọ́wọ́ yín ilẹ̀ bàbá ńlá bàbá yín tẹ́ bá ní kò ṣẹlẹ̀ ẹ lọ wo Turkey ìlú kìrìsìtẹ́nì ní 98% of Turkey nsìn ó ti di mùsùlùmí o torí náà ẹ jáwé ọlọ́fẹ́ gbéra kẹ́ gbé ojú yín fún ẹkùn kẹ́ gbá tí ẹkùn dání ọmọ ẹkùn kì í ṣojo ẹ dìde o nítorí ibi tí mo wà yìí ojoojúmọ́ là ń pariwo là ń gbé lẹ́tà là ń gbé lọ bá wọn ní United Nations à ń sọ fún United Nations pé tó ọ̀ bá wà complicity ó yẹ kán dìde kán jáwé ọlọ́fẹ́ gbéra kán nìṣó a máa pín ìlú yẹn torí Ọlọ́run ti pín ẹ gbọ́ mi a máa pín Nàìjíríà Olúwa ti pín ó ti fàṣẹ sí pé ó ti di pínpín physical manifestation òun ló kù Olúwa ti pín the spirit realm first before the earthly realm. A máa lọ lílọ ló ń gbé ìbò yìí Fúlàní máa lọ wọ́n máa ṣorí burúkú wọn lọ sí ibi tó máa fẹ́ lọ already wọ́n ti gba 12 states ní north àwọn Haúsá gbà fún wọn wàhálà wọn ni ṣùgbọ́n tó bá ojú ó máa bá mú o tá a bá dákẹ́ tá a bá ní kò kàn wá wọ́n ti ń bọ̀ o wọ́n ń kọ lẹ́tà sí wọn ní Ọ̀wọ̀
wọ́n ti jẹ́ ẹ̀jẹ̀ sàn lẹ́kìtì bàbá fẹ́ Babalọ́lá níbo lẹ́wà bàbá Century níbo lẹ́wà lọ́ọ̀yà emeritus níbo lẹ́wà bàbá Fẹ́mi Fálànà ó dẹ̀ mélòó tẹgbẹ́ ìkankan nínú àwọn pípù yìí lọ sí ilé ẹjọ́ ẹ̀dẹ̀ ní constitutional lawyer yìí. lọ́ọ̀yà Àbáyọ̀mí níbo lẹ́yìn náà wà wọ́n lálágbárí ni yín nínú lọ́ọ̀ ṣùgbọ́n ẹ dákẹ́ láti bí ọdún 12 ẹ gbé bíìlì lọ ká lọ ṣe referendum ká mọ̀ bí a fẹ́ bá àwọn olórí burúkú yìí ṣe. lọ́ọ̀yà Àbáyọ̀mí níbo lẹ́wà genocide Rwanda tẹ́ ẹ̀ bá ṣọ́ra ṣe èèyàn ọmọ Yorùbá Rwanda genocide ó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ó máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá papín ní jẹta ní kòkàn yìí ohun tó ṣẹlẹ̀ ní Rwanda for more than a decade orúkọ wọ ṣé bẹ ṣe ń sọ nìyẹn orúkọ bọ̀ o tẹ́ ẹ bá jẹ́ kí Rwanda ṣẹlẹ̀ Nàìjíríà àwọn olówó yìí kan á kéwọ̀n industry á dàrú àti Global ní o àti MTN ní o ẹ ní rójú tu ara yín o nítorí náà ẹ dìde kẹgbẹ́ ohùn sókè kẹ má joyè ajá ojo àjẹsẹ Yorùbá nìkan ni mo bá wí o gbogbo èyí tẹ ní zobia nìyẹn àtàwùsà àti kìnní ẹ dìde ohun tó bá kan Lagos ó máa kan Enugu ó máa kan Benin ó máa kàn yín ní Akwa Ibom o ẹ yá dìde gbogbo yín kẹ bẹ̀rẹ̀ sí ní pariwo sí United Nations torí àwọn náà àwọn yanjú ọ̀rọ̀ wàhálà àgbáyé ẹ pariwo ẹjọ́ agogo ló wà lọ́nà fún yín ẹ bẹ̀rẹ̀ sí ní lù ú kó máa dún kankan ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo sí gbogbo àgbáyé pé Nàìjíríà láti pín ni ó ń láti pín ni a máa pín ni torí náà ní the world divorce ṣe ṣẹlẹ̀ tọkọ àtìyàwó ò bá gbádùn ara wọn mọ́ wọn máa lọ separation á ṣẹlẹ̀ separation tó dẹ̀ máa ṣẹlẹ̀ kì í ṣe pé wọ́n èjì ara wọn wọn kàn lè bára wọn gbé mọ́ ni a lè bá Fúlàní gbé mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ láti yín lẹ má ya muku mẹ́kọ ẹ má ya musua ẹ má ya adọ́run mòótọ́ torí tí Fúlàní bá pa yín tán ó di wẹ́lò nìyẹn kò sí ní tẹ́ fẹ́ ṣe sí. ẹ lanu sókè kẹ́ sọ fún bàbá yín bàbá oníkòmọkòtò ajẹlójú onílé jẹ lójú àlejò èkúté bọ́dí lọ́nù bàbá Fọláṣadé Òjó bàbá Ṣèyí Odúmẹ́gojúkú allegedly supposedly probably bàbá Zainab bàbá Abibat tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ní New York tó ń fi owó wa tó fi ń ṣe wèrè bàbá Ọláyínká ẹ pariwo fún pé pínpín ní Nàìjíríà máa jẹ́ o otherwise ó máa fọ́ mọ́ bàbá Tinubu lórí ni o àwọn tó tẹ́ ní Titanic wọ́n ní kò lè ríṣẹ́ wọ́n sọ débi pé tọ́lọ́run bá jẹ́ Ọlọ́run Titanic ò lè ríṣẹ́ ẹ̀yin ará mi Titanic rí ó mú àwọn èèyàn ó mú wọn wọnú omi Titanic rí ẹ sọ fún bàbá Tinubu pé láti ọ̀dọ̀ Ọmọ́wùmí Abíọ́dún Àmọ̀kẹ́ ọmọ Jani àti Bíṣọ̀mì ọmọ Ibrahim Adéyẹmí Àkàndá ọmọ Èkó ọmọ Odùduwà mo sọ fún pé tí ò bá pín Nàìjíríà ó máa fọmọ lórí ni bí Titanic ṣe wọnú omi tó rì bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣe máa fọmọ bàbá Tinubu lórí ẹ yá pariwo fún pẹ́pẹ́ pín wa o wọ́n ń fi wá làkàlàkà wọ́n ń pa wá lọ́tún lọ́sì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọ́n ń pa aláboyún wọ́n ń fi ọmọ kékeré wọ́n ń gbé fájá kó jẹ wọ́n ń sọ ọmọ kókó sínú ṣáláńgá bàbá Tinubu lòun ò rí
ojú yẹn máa fọ́mọ yín lágbárí ni ojú àgámà tẹ́ ń ràn mọ́ wa á fọ́mọ yín lágbárí ẹ̀yin gan ò ní rí nǹkan kan mọ́ torí a ti pariwo tó a ti fẹ̀ fún tó ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹlẹ́ẹ̀ní gbà ọlọ́run ní stubborn goat ní ẹ ṣọrùn kọ́ níbi tí máṣíìnì yìbò ẹlẹ́ẹ̀ní gbọ́ ìparun ẹ ti wà ní edge of the precipice ọlọ́run á tì yín ẹ jábọ́. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.